rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore. Kábíyèsí Ọlọ́run, ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, wípé Oríyọmí Hamzat ṣubú ó dèrò ilé ìwòsàn. Àmọ́ ìyẹn gangan kọ́ ni ìròyìn, bí kò ṣe wípé ohun tó tún ṣẹlẹ̀ nǹkan táwọn èèyàn ń sọ lẹ́yìn ẹ̀. Àṣé ìkàlẹ̀ èèyàn nìkà. Kò sí bá a sì ṣe fẹ́ rìn láyé torí òní mì, ni mo fi kọ́kọ́ kọrin rìn ṣáájú wípé rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe. Ẹ wo bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń sáré làgbàlagbà tí wọ́n ń dì wọ́n mú lọ́tùn lósì tí wọ́n ń dira wọn mú, tólúkúlùkùn ẹni àtọkùnrin àtobìnrin tí wọ́n rọra àwọn kan rọra wọn pé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ nítorí kíni, kò sí nítorí nǹkan kan míì bí kò ṣe torí olólùfẹ́ wọn Oríyọmí Hamzat, lẹ́ni tó ti dúró tì wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Lóòótọ́ òun náà ní àwọn àkùdé tiẹ̀, lóòótọ́ òun náà níbìkan téèyàn ti lè sọ pé tó kí nìdí tó ṣe ṣerú eléyìí, ló ṣe sọ fún ló ṣe máa ń jẹ́ kó yé gbogbo wa pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́, gbogbo hùwàhùwà ẹ máa kíyèsí ẹni tó mọ̀ ọ́ hù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́lẹ́sìn wípé ẹ̀sìn kan mò ń ṣe, ẹ̀sìn tèmi ló gbọ́dọ̀ jọba lórí ẹ̀sìn tẹnìkejì, ẹ máa rántí o, ẹ máa rántí, ẹ máa ṣèrántí ọjọ́ kan ọjọ́ kan, ọjọ́ tí gbangba ó dẹkùn tí kedere ọbẹ̀ wò, ọjọ́ tí ó jẹ́ pé ọ̀rọ̀ wà ńlẹ̀, ọjọ́ tó jẹ́ pé ẹ̀yin nìkan ni ó kùn, bóyá ẹ wá nílò àwọn ìrànlọ́wọ́ kan àbómi lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bọ́ nílùú Ìbàdàn. Oríṣiríṣi àṣírí ló máa ń tú. Àwọn kan sọ wípé tó Ọlọ́run ló mú Oríyọmí Hamzat, ẹ máa gbọ́ gbogbo ẹ̀. Àwọn kan ní tó ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ máa bá mi pín. Àwọn kan lórí Ọlọ́run ló yọ Ọlọ́run ló mú un. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé yóò bọ̀ ń bẹ̀. Ibi tí àwọn kan ti ń sọ pé yóò bọ̀ ń bẹ̀, àwọn kan ní láyéláyé, àwọn kan ní láyé sáàbàdà, wípé kò lè bọ́ ń bẹ̀. Ni mo ṣe sọ wípé gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ àyàfi kó rí ọyọ lókun. Torí mò ń gbé àwọn fídíò kan bọ̀ wá bá yín, ẹ bá mi farabalẹ̀ wo àwọn fídíò kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn tó wà ń bẹ̀. Ohun ẹnu wọn lásán ló yẹ kí n lò, àmọ́ mo rò pé rárá kẹ́ ẹ kúkú rojú wọn. Kó má dàbí pé àbí pàfílíọ̀n ló lọ gbé níbì kan tó pa irọ́ bàbàbàbà. Kẹ́ ẹ lè rojú wọn, kẹ́ ẹ lè mọ̀ wọ́n torí ijọ́ mi ìwé pé tó àwọn èèyàn yìí pé kò lè bọ́ ń bẹ̀. Wọ́n ní àwọn kan fẹ̀sùn kàn pé adájọ́ lòun náà kó dájú ara ẹ̀. Àwọn kan ní tó ihun tí tó ń ṣe iná ẹ̀ ni. Àwọn kan tiẹ̀ sọ wípé ọmọ ń pa bẹ́ àwọn ọmọ ẹ̀. Àwọn kan ní wọ́n fi rìn ní owó wọn ni. Mo ń já yín tán pátápátá nìyẹn kẹ́ ẹ lè mọ̀. Wípé tó ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ kọ́kọ́ wo fídíò bàbá yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Tá a bá ti kó mẹ́ ẹ̀já gùn gàrà ní kété tá a ti wo fídíò bàbá yìí tán, a wá gbọ́ nǹkan tí gómìnà náà sọ nípa ọ̀rọ̀ yìí. Torí àwọn èèyàn kan gbé lọ pé gómìnà èèyàn yín ni Oríyọmí, kí lẹ rírí sí ọ̀rọ̀ yìí. Bàbá wa kó pọ̀ mọ́ ọ̀rọ̀ ṣàríà, ọmọ ẹnubà
bíntín nínú ẹ̀ tá a bá láǹfààní àgbè wa ọyá ẹ bá ń fohùn sí nínú ilé àmọ́ ẹ máa bá mi share program yìí ẹ rí i pé ẹ kọ́mẹ̀ntì rẹpẹtẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dákun nítorí Ọlọ́run tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ bá wa subscribe sí channel wa ọyá ẹnìṣó níbẹ̀ bá ń fohùn sí ọ̀rọ̀ bàbá yìí. ó yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró pé gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n tó ní pé nǹkan tó ṣe ò dáa èyí tí wọ́n ṣe kọ́ ọ ṣẹ̀wọ̀n ẹ̀ ó mọ Ọlọ́run ni ó mọ Ọlọ́run ni ó má ti yẹ àdàbí tó bá jẹ́ pé òdodo ló ṣe àmọ́ òṣòdodo ó wà lórí àpẹẹrẹ òdodo ó ń fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ìwọ ń dájọ́ yòó láì kì í ṣàdájọ́ ó ṣe ilé ẹjọ́ ó ṣàdájọ́ kò sẹ́ tó múwèé ẹ̀rí ilé ẹjọ́ lé ẹ lọ́wọ́ ó ń dájọ́ èèyàn Ọlọ́run wá fi kan kékeré dán ẹ wò ó wá fèèd ọjìyà ẹ o ọjìyà ẹ o ọ̀run ń gbọ́ ó máa jẹ ìyá ẹ àdàbí tó ẹ kó òdodo ló ṣe sọyìn èèyàn mi ẹjẹ àgbàgbé pa ẹ wọ́n ti bá mi sọ̀rọ̀ àfa ńlá odidi ṣéèkì ńlá dẹ mo yẹ ó bọ́ta ó ní ó dùn bó ṣe bú àná bí omi júdẹ̀ ń jáde lójú òun ṣùgbọ́n ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ jẹ́ kó bú àná bí ẹ̀yin lẹ lọ bú wọn àná bí sọ pé kẹ má bú wọn kó má bàa bú Ọlọ́run yín ṣé ìgbà tẹ́yìn wá bọ́ Ọlọ́run ṣọ́ọ̀ ní bọ́ Ọlọ́run yín ni ṣáṣẹ yẹn ò ṣẹ ni àṣẹ mọ̀ pé orí fi ẹjọ́ kò tó ipò ẹ̀sìn òun ni kò ṣe pàṣá ìyẹn ni wèrè kan tí òun tẹ̀ ṣe ṣéèkì tí ò ṣe bọ́lá kó fi ètò pọ́nlé Ọlọ́run fi ètò ilé abẹ́fẹ́ Ọlọ́run fi pọ́nlé Ọlọ́run fi sọ́dẹ̀ yóò lè yẹ̀yẹ́ ara ẹ̀ ó lè dàgídà ara ẹ̀ tó bá tẹ̀sẹ̀ lẹ́nu ńgbà tó dẹ̀ tó bá tẹ̀sẹ̀ lọ́wọ́ tí Ọlọ́run ṣe ohun tí ó ṣe. ẹjọ́ lóòótọ́ òótọ́ nìkan ló lè tọ́ ni àbòsí máa ń ba ayé èèyàn jẹ́ ni ọmọ yẹn bọ́ tó máa ìrù lórí wọn bá àbòsí tó ṣe yìí ó lè má gbọ́ ẹ̀mọ́ ayé lè má gbọ́ ẹ̀mọ́ láéláé látara àbòsí tó ṣe yẹn wọ́n ṣe àbòsí Olódùmarè bí ọmọ gbígbà mi ó lè jẹ́ ìdánwò kékeré lọ́wọ́ fi ṣe fún Ọlọ́run lè challenge yẹ Ọlọ́run ní mo má ṣe ìdánwò fún ẹ Ọlọ́run o mo máa dúpẹ́ má máa dán mi wò lákòókò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o dákun jọ̀wọ́ o jẹ́ máa yege o because ẹni tá à ń sọ yìí sìn Ọlọ́run lè mọ́mọ́ dán o pé ó ti ẹ̀yà ìwọ ọmọ yìí kí ẹ̀ orúkọ rẹ̀ sí lórúkọ tẹ́ ẹ̀ dá yìí ẹlẹ́sìn wọn ni jẹ́ kí n wo ẹjọ́ tí a jẹ yàn ṣé lóòótọ́ ni àbówó ló ń wá ẹ ti mọ̀ pé owó ló ń wá ilé bíi lélẹ̀ wọ́n fèlè nìkan tóun náà mọ̀ tó jẹ́ lẹ́rìí fún wípé àwọn ará òun o wọ́n ń bú wa lọ́sàn-án lóru lóòrèkóòrè tọrọ wa délẹ̀ tí ò lè náwó sókè pé lóòótọ́ tẹ́ ẹ fi mi wé yóò ṣùgbọ́n ẹ mùsùlùmí ẹ kókù ẹ ṣe dáadáa ẹ dójú tì mí inú òun yẹn á dùn sí ọmọ wé ẹ ṣe ṣe kẹtẹkẹtẹ who are you ta ni ẹnu ajú Ọlọ́run ọba lọ máa bẹ lọ́run o torí pé sórí o lè ti ṣe Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ 100 kó má bínú níjọ́ tó bá fèlè dánwò Ọlọ́run níjọ́ náà ló máa kó gbogbo ẹ̀ṣẹ̀ ẹjọ́ yóò wá bẹ́ẹ̀ jìyà lórí ọmọ náà láti má jìyà àtúnṣe ń bẹ lẹ́nu ẹ tó ṣe gbọ́dọ̀ ṣe ó ti mọ́ra ẹ o ìwọ ni àtàwọn àti báyìí láti kò ṣe wọ́n ọdẹ ẹranjú mọ́ mi ìwọ ni lọ ṣàtúnṣe ìjìyà Ọlọ́run bẹ lórí ẹ gidi ègún gidi ló gbèrú wàhálà gidi ló tọrùn bọ̀ tó bá lọ bẹ lọ́hùn tó bá lọ ṣàtúnṣe gidi ẹbọ gidi ló máa rú àrùtúrú ẹbọ lọ́ọ̀rù tàbí kó bọ́ta kó lọ ṣàtúnṣe ọ̀rọ̀ yìí kó jóló dodo kó lọ ṣòótọ́ torí pé wo yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró pé gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n torí pé nǹkan tó ṣe ò dáa èyí tí wọ́n ṣe kọ́ ọ̀ṣẹ̀. ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ ó lọ sọ̀rọ̀ ẹ̀ dádájọ́ ṣùgbọ́n bàbá yìí láàrin kan wọ́n fẹ́ fọ ọ̀rọ̀ sábẹ́ àwọn létà wọ́n sọ̀rọ̀ síta tẹ́ ẹ bá kíyèsí ẹni bá kíyèsí nǹkan tí bàbá yìí sọ dáadáa ìdí tí wọ́n fi ṣerú fídíò yìí jáde kọ́kọ́ sí comment section àmọ́ ìdí òjù di pé nígbà tí ìjà ń bẹ́lẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí ẹ̀yìn àwọn mùsùlùmí lórí Yomi Amsat wà eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ti ní orúkọ ṣe mọ̀ pé bàbá sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà wà
nígbà náà tí ayé takò òun náà bẹ́ẹ̀ nítorí ọ̀rọ̀ yìí kan náà ni láàrin mùsùlùmí àti oníṣẹ̀ṣe yìí tó sì jẹ́ pé ilé ìṣẹ̀ṣe ni gbogbo yín ti jáde wá torí Yomi Amsat ló dé báyìí tẹni tí ó kàn àmọ́ ẹ gbọ́ mo ní tẹni tó máa kàn àmọ́ a lè sọ torí wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ipò tó wà ọba òkè ó dóòlà ẹ̀ ni àtọ́wà lọ́gbà ẹ̀wọ̀n àtọ́wà ní ọ wà ní kí lẹ̀ ń pè é hospital ni o orí ló máa yọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ní orí Yomi Amsat torí pé àwọn igi ńláńlá kan ti dúró rí igi ọ̀gẹ̀dẹ̀ ká èèrà ò sì fẹ́ kòkòrò dénú tí wọ́n wá ń ka àwọn àṣìṣe ẹ̀ ló ti ṣe é lẹ̀ nígbà tí àwọn olólùfẹ́ tí wọ́n ń sunkún táwọn olólùfẹ́ ń pariwo àwọn tó ti ṣe lóore gbogbo àwọn tó ẹ wá gbẹnu sí máìkì àwọn péjọpọ̀ àwọn náà ń ṣe tiwọn pé ó tó àṣírí wa gbogbo àwọn àfáà tó ti ṣe bàjẹ́ àwọn babaláwo tó ti ṣe bàjẹ́ àwọn pásítọ̀ tó ti rìn lọ́nà àìtọ́ tí wọ́n ti gbẹnu sí máìkì lọ́dọ̀ ẹ̀ ó dàbí pé wọ́n ti wá ń koná mọ́ ọ̀rọ̀ ẹ̀ báyìí olórí Naomi ṣígbà Àṣìkẹ́olú àbí ìyàwó Ọọ̀ni bó ṣe ń ṣubú ṣeré lọ́gbà ẹ̀wọ̀n tó dèrò ilé ìwòsàn bẹ́ẹ̀ lórí Yomi náà ń ṣubú ṣé wọ́n sùn láwọn ẹ̀wọ̀n lánàá àbí ọgbà ẹ̀wọ̀n jẹ́lé ènìyàn àbójẹ́bi tọ́mọlúàbí ń gbé ọmọ Yorùbá àwọn kan wá sọ̀rọ̀ wọ́n ní gómìnà dá sí ẹgbọ́n nǹkan tí gómìnà náà sọ nípa ọ̀rọ̀ Oríyọmí kí nìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ wọ́n ní torí pé olólùfẹ́ gómìnà Ṣèyí Mákindé ni Oríyọmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ ẹni tí gómìnà bá rí táwọn olóṣèlú bá rí lásìkò tí wọ́n nílò ẹni tí wọ́n lò ẹ́ ni wọ́n lò ẹ́ tí wọn ò bá ti nílò ẹ mọ́ wọn ò rán ẹgbọ́n iṣẹ́ ẹni tí olóṣèlú bá rí lò lásìkò tí wọ́n nílò ẹ òun náà ni la ṣe ń pariwo fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóko gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀yàn ṣe já dìde kí gbogbo wa sọ pé tó àṣe mọ́ o báwa kan ṣe ń pariwo gbólóyè Sunday Igboho ṣe ń pariwo tí bàbá wa Bánjí Akíntóyè ń kéde ẹ̀ ẹjẹ́ a máa lọ ó tó gẹ́ ọmọ Léfì à ń lọ ni tẹ́ ẹ fi ń sáré àìmọye craft àwọn tá a forúkọ bò láṣìírí tọ́jú olóṣèlú yìí náà ni lẹ́yìn ọdún 4 ọpẹ́ ju ọdún 8 àbùkù ni wọ́n ń bá bọ̀ rìn àjò òun nìyẹn o Ṣèyí Mákindé kò lè yọ ọ́ kúrò ńbẹ̀ torí ó ti dọ̀rọ̀ olófin dé bí Ṣèyí bá ní rárá kò ẹ má mú o àwọn opposition party wà ńbẹ̀ ìbẹ́yìn náà nìyẹn ní ìsìlẹ̀ sọ pé wọ́n ti kọsẹ̀ òṣèlú bọ̀ o wọ́n rẹwà jẹ́ o gbogbo àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n lọ pa àwọn ọmọ ara wọn fúnra wọn látàrí pé kí o gbọ́ pé wọ́n fẹ́ pín nǹkan kó lọ́mọ 4 kó sì ti 4 síbẹ̀ gbogbo yín lẹ́ẹ̀dẹ̀yìn o justice must done justice kìíní èlò náà fẹ́ fún ẹ tàtẹ̀ ni ó fún yín lówó níbo lẹ fowó pamọ́ sí lọ́wọ́ ta ni ṣáwọn tí wọ́n fún yín lówó ní ìjọba ti tìmọ́lé àti pé tí owó tó bá fún yín tó dàbí ọmọ yín ni ṣé ẹ lè rí àwọn ọmọ yẹn padà mọ́ ṣá ẹ à lè rí wọn mọ́ nínú wọn ògo ọ̀la nìyẹn gómìnà lè wà nù wọn ti pa bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí ó tún orílẹ̀-èdè Yorùbá tí ó tún di tí ó mú kó tún dáa jù ó ṣeé ṣe kí wọ́n ti pa wọ́n mọ́ bẹ́ẹ̀ kábíyèsí lè wà láàrin wọn ti pa adájọ́ òdodo pilot tí ó máa ní gbogbo tí ó tún gbé oríyìn orúkọ ìlú ẹ̀ orúkọ àwọn bàbá ẹ̀ orúkọ orílẹ̀-èdè Yorùbá lárugẹ ó ti kú
ta ló pa wọ́n? Ṣé àwọn Amsat ni? Ṣé Naomi ló pa wọ́n ni? Ibi láàrin ẹ̀yin àgbàlagbà náà lẹ lọ tẹ̀ wọ́n rí. Tẹ́ ẹ̀ bá dá sọ̀rọ̀ wọn tí yóò dà bẹ́ẹ̀. Àmọ́ orí yeye ní mògún ta ìṣẹ́ ló pọ̀. Mo ṣe tuntun sọ lẹ́ẹ̀kan sí pé ẹ bá mi pín ètò yìí. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore ẹ rọra ṣe o. Àwa náà pín nǹkan nínú ọdún yìí táwọn èèyàn ní kí n pín. Èyí tí màámi kan kọ́kọ́ fi ránṣẹ́ sí mi láti ìlú òyìnbó, àwọn tí wọ́n ní fún lówó, mo ṣe pín lọ́fíìdé. Àwọn tá a sọ pé tó ká rọra fún yín níwọ̀nba nǹkan tó wà ńlẹ̀, ara wọn náà ni wọ́n ti ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì sáwọn yòókù pé ẹ máa bọ̀ lágbẹ́já ń pínwó. Nígbà tá a pínwó tán wọ́n dé bìbà kí ló dé kí lẹ̀ ń fẹ́, àwọn náà fẹ́ gbowó wọn ní ẹ̀ ń pínwó. Bí mo ṣe ń lọ yìí, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, bí n bá kọjá láwọn agbègbè kan wọ́n dá mi dúró ẹ̀sà ẹ̀ tí ìfàwa náà. Ẹnìkan náà tún sẹ́ǹdì tiẹ̀ wá. Ẹnìkan ní á fún àwọn èèyàn nírẹsì. Nígbà káyé agolo ẹ̀ ó kẹ́ pín báyìí jọ kárí àwọn èèyàn báyìí láì mú ẹyọ kan bẹ̀, láì gba lọ́wọ́ náírà nínú ẹ̀. Ẹni bíi 20 lásọpá fẹ́ fún àwọn tí ọ̀wà kọjá 80. Ìṣẹ́ ni ìpọ́njú ìlú. Àmọ́ bí tí mò ń lọ rèé, Olúwa ẹlẹ́dàá òun ayé Oríyọmí Amsat a kò yọ níbi tó wà yìí. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ ti gbọ́ nǹkan tí àwọn bàbá níkàlẹ̀ sọ, ẹ ti gbọ́ nǹkan ohun gómìnà. Ọba òkè yóò fún lálàáfíà níbi tó bá wà. Oríyọmí Amsat ṣẹ̀ṣẹ̀ máa fojú wo náà nǹkan báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun náà, ṣùgbọ́n orí títí ń kó yọ látilẹ̀ wá á túbọ̀ kó yọ. Àmọ́ ẹ̀kọ́ leléyìí, àwọn náà nílò ẹ̀kọ́ kan tó máa kọ́ nínú ọ̀rọ̀ léyìí tó ṣeé ṣe kí ẹ̀yin olólùfẹ́ wọn bá fídíò yìí pàdé, pé irú ipò tó wà kì í ṣe ẹlẹ́sìn kankan, ṣùgbọ́n Oríyọmí ò mọ̀. Irú wọn kì í dá sí irú ọ̀rọ̀ ẹ̀sìn. Bí mo ṣe kéré tó yìí, mi ò ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn anyhow. Bẹ́ẹ̀ mùsùlùmí àti kìrìsìtẹ́nì ń jà, kìrìsìtẹ́nì nítorí pé mi jẹ́ kìrìsìtẹ́nì. Máa balance mẹ́tẹ̀ẹ̀ta ni. Ibi tí mo sì máa ń jókòó sí ju òdòdó níṣẹ̀ṣe lọ torí ibi tá a ti bí mi nìyẹn. Gbogbo àwọn ẹ̀sìn yòókù wọ́n sáré wọlé ni, àyálò ẹ̀sìn ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà n ò ní dúró pé nítorí pé mo jẹ́ kìrìsìtẹ́nì mùsùlùmí wọ́n ń bá wa jà kí wọ́n rò pé bàbà kí ló ṣẹlẹ̀ tí ó bá ṣe dá sí, tí ó bá ṣe dá sí wọn ò dákẹ́ ni. Torí pé àbùkù kì í wá èèyàn yẹpẹrẹ, ẹni tó lóókọ ni màá wá káàkiri. Ẹgbọ́n ohun tí wọ́n ń sọ lójú ẹ̀, tó bá jẹ́ pé ó ti kú bí wọ́n ṣe máa sọ pé Ọlọ́run ló mú nìyẹn, báwọn alálẹ̀ ló mú. Kò tí ì kú, ó wà lọ́gbà ẹ̀wọ̀n, ó ń ṣubú nítorí àìsàn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn. Ta ló mọ àwọn tó wà ń di ọ̀rọ̀ gangan? Ẹ bá mi pín ètò yẹn dákun torí Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́, á tún pàdé. Ó dàbọ̀.